Ó mà ṣe o! Ìbànújẹ́ ńlá ni ó dórí àgbàlagbà kodò bí wọ́n ṣe kéde ikú òjijì tó pa ìyàwó gbajúmọ̀ olórin ẹ̀mí nì arábìnrin Adédoyin Òdúnúgà, ìyàwó Evangelist Dare Melody. Bí àwọn èèyàn ṣe jí ní kùtù òwúrọ̀ ní ọjọ́ Ẹtì, ohun tó ń bá pàdé lórí ìkànnì ayélujára lóríṣìíríṣìí náà ni ìkéde ikú arábìnrin Adédoyin Òdúnúgà, ẹni tí í ṣe ìyàwó gbajúmọ̀ olórin ẹ̀mí nì Dare Melody. Bí àwọn aráàlú ti ṣe ń dárò obìnrin yìí tí wọ́n ṣe Dare Melody pẹ̀lẹ́, bẹ́ẹ̀ ni gbajúgbajà olórin ẹ̀mí nì arábìnrin Esther Ìgbẹ́kẹ̀lé náà ti gbé jáde lórí ẹ̀rọ ayélujára tiẹ̀ náà o. Ohun tó sì kọ síbẹ̀ náà ni pé ó mà ṣe ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni òun fojú kan arábìnrin náà lásìkò tí ọkọ ẹ̀ ń ṣe ìdúpẹ́ ọjọ́ọbí táwọn jọ sọ̀rọ̀ dáadáa láì mọ̀ pé ìgbà kẹ́yìn nìyẹn o tóun àti olóògbé yìí jọ dọ́wẹ̀kẹ̀ dáadáa. Ṣá o, iléeṣẹ́ Dare Melody náà ti jáde o. Ohun tó sì sọ náà ni pé ó ṣeni láàánú láti kéde ikú ìyàwó alága iléeṣẹ́ wa. Ìròyìn tí wọ́n tún fi síta ọ̀hún kà síwájú pé pẹ̀lú ìbànújẹ́ ni a fi kéde ikú ìyàwó alága iléeṣẹ́ yìí, ẹni tí ó ti lọ sinmi, ìyá wa, ìyàwó rere arábìnrin Adédoyin Òdúnúgà, ẹni tó lọ darapọ̀ mọ́ àwọn áńgẹ́lì mímọ́ lówùúrọ̀ kùtù ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí. Títí ayé ni ìfẹ́ rẹ̀ yóò máa wà lọ́kàn wa o. Bí ìròyìn àgbọ́sọgbọ́nù ti jáde náà ni àwọn èèyàn ti túyáyá tí wọ́n túyàyà sórí ìkànnì ayélujára láti bá Dare Melody kẹ́dùn ikú ìyàwó ẹ̀ yìí pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ ìbánikẹ́dùn. Fún ọ̀pọ̀ ọdún ni arábìnrin Adédoyin àti Dare Melody jọ lo ìgbésí ayé lọ́kọláya kí ikú tó já gbàmọkùnrin olórin ẹ̀mí yìí lọ́wọ́ lánàá ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni ìgbéyàwó ọ̀hún kò ṣàì ní èso mẹ́ta tí wọ́n ṣe dáadáa nínú o. Tẹ́ ò bá gbàgbé, lọ́dún 2015 ni Dare Melody jáde síta. Lásìkò yìí ni àwọn kan lọ nígboro. Ó tó sọ náà ni pé láyé ń bí kọ́ ni òun yóò ti jẹ́ kí ìgbádùn ìṣẹ́jú márùn-ún péré ó da ìgbéyàwó tòun rú. Nígbà tó sì di ọdún 2023 tó kọjá yìí náà ni ó kọ́lé olówó ńlá kan lórúkọ ìyàwó ẹ̀ tó kú yìí, tó sì fi kọ́kọ́rọ́ ilé ọ̀hún lé e lọ́wọ́ lásìkò tí olóògbé ń ṣe ayẹyẹ ọjọ́ọbí ọdún márùndínláàádọ́ta, ìyẹn 45, kí ọba Aláwùrábí ó bá tẹ́ arábìnrin Adédoyin Òdúnúgà sí afẹ́fẹ́ rere o. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó, Alore, Alore, ẹ máa wò ó, ẹ máa